kú dédé wòyí ní gbogbo ìyókù kẹ́tì ní àǹfààní láti máa gbọ́ wa orí ìkànnì ìjìnlẹ̀ náà la wà níbi tí a ti ń mú wá sí ojú móhùnmáwòrán yín bí ó ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà ibi tá a bá ètò àbùdé lórílẹ̀-èdè yìí. Èyí tí a mú wá fún yín lákòókò yìí ni ọ̀rọ̀ fọ́nrán àwọn afurasí ajínigbé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ọwọ́ ṣe bẹ́ẹ̀ tí ó bà ní ìlú Ìsẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn afurasí ajínigbé tí wọ́n pe orúkọ wọn ní Umar Abubakar ẹni ọdún 25 àti Bello Umar Usman ẹni tí í ṣe ẹni ọdún 22. Àwọn afurasí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí Alhaji Otu gbé ìyẹn ní ìlú Ìsẹ́yìn tí ọwọ́ àwọn fìjìláńtẹ́ sì bà wọ́n ní ìlú Ìsẹ́yìn ọ̀hún. Ìgbà tí àwọn afurasí wọ̀nyí tí wọ́n ń ka wótòwótò ní iwájú àwọn ọlọ́pàá, wọ́n ní ẹni tí ó jẹ́ ọmọ Alhaji Otu òun ló ṣe bẹ́ẹ̀ fún àwọn lọ́wọ́ tí àwọn fi gbé Alhaji Otu èyí tí àwọn gbé ọ̀hún. Wọ́n sì ní owó tó tó 2.4 mílíọ̀nù òun ni àwọn gbà lórí iṣẹ́ burúkú èyí tí àwọn ṣe. Ẹ̀yin náà wo fọ́nrán bí wọ́n ṣe ń ka wótòwótò ní iwájú àwọn ọlọ́pàá. Pé wọ́n fi ní àwọn ẹni afẹ̀sùn kankan tí wọ́n pè wọ́n ní ajínigbé ìyẹn níjọba ìbílẹ̀ Ìsẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa ká lọ. Kí lorúkọ yín? Umar Abubakar. Umar Abubakar. Bello Umar Usman. Bello Umar Usman. Kí ni ẹ̀ ń ṣe níbi tí wọ́n ti rí yín? You want to do what? Kidnap. You want to kidnap. Firstly, how old are you? Ọmọ ọdún mélòó ni? Okay, 25. 25. Wọ́n kọ́? 32. 32. Ó ti tó gbà wo tẹ́ ti ń ṣe nǹkan tó jọ báyìí? Ìgbà wo tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí? Wàhálà nísìnyí mo bẹ̀rẹ̀ nísìnyí lákọ̀ọ́kọ́ tá a ti fi sí àwa. Alákọ̀ọ́kọ́ tí tẹ́ kọ́kọ́ ṣe ni? Ó yá. Ìbéèrè tí màá béèrè báyìí ni pé ibo lẹ ń lọ, kí lẹ ṣe tán àti pé ohun tẹ́ ẹ fẹ́ ṣe ṣé ẹ ti rí ṣe àbẹ́ ẹ̀ tí ì rí ṣe tọ́wọ́ fi bà yín? Owó tá a ti wà àbí a ti rí owó a ti gbà ọ́. Èèlò ni owó tẹ́ gbà? A ti gbà nǹkan tó ti fún mi nǹkan tó ti fún mi 2,400,000. 2,400,000. Fáfà ní àwọn táwọn wo ojú fọ́nrán yìí, owó tí wọ́n sọ pé àwọn ti gbà wọn ní o tó jẹ́ pé ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ téèyàn ò gbọdọ̀ dápọ̀. Bákan náà nínú ẹ̀ láti rí àwọn ọta eléyìí tí wọ́n fi ń ṣe àwọn iṣẹ́ láabi ọ̀hún. Ẹni àfẹ̀sùn kàn ni wọ́n torí pé gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ilé ẹjọ́ ò bá tí ì sọ pé báyìí lọ́rọ̀ rẹ̀ rí kò tí ì di ọ̀daràn. Àmọ́ ó ti ní iṣẹ́ tẹ́ lọ ṣe kẹ́yìn tó fi pé ọwọ́ ṣìkú òfin fi bà yín. Kí ni báwo ni mọ̀lẹ́bí yẹn ṣe jẹ́? Ṣé ọmọ kékeré ni, ṣàgbàlagbà ni, ọkùnrin ni àbóbìnrin, ó sì tọ́ ọmọ ọdún mélòó? Lágbàlagbà ni. Àgbàlagbà ó tọ́ ọmọ ọdún mélòó? Ọmọ ọdún yẹn. Ọkùnrin ni àbóbìnrin? Ọkùnrin ni. Ọkùnrin. Ọkùnrin ni. Ní àdúgbò wo òun ni ẹ ti lọ ṣiṣẹ́ ọ̀hún níjọba ìbílẹ̀ Ìsẹ́yìn? Àdúgbò wo ni ibo? Ìmọ̀ àrùpọ̀ àdúgbò yìí náà. Ó mọ orúkọ àdúgbò. Ọmọ state wo ni ẹ̀yin méjèèjì ti wá? Èmi láti Yauri ni mo ti wá. Láti wo? Yauri. Yauri. Mo fẹ́ mọ state tó jẹ́ ló fà á tí mo fi bẹ̀rẹ̀. Wọ́n kọ́? Jẹ̀bà, Niger State. Ní orúkọ ọmọ tí ẹ lọ jí tẹ́ lọ gbé tí wọ́n fi. Ìmọ̀ àrùkọ ọmọ yìí náà Alhaji ni mo mọ̀ Alhaji náà mo mọ̀ orúkọ ọmọ. Alhaji yẹn báwo l'Alhaji yẹn ṣe jẹ́ sí? Alhaji Otu. Wọ́n ń pè wọ́n Alhaji Otu. Àrùkọ tí mo mọ̀ ni Alhaji Otu. Alhaji Ọ̀tún? Otu àbí? Báwo wá ni Alhaji yẹn ṣe jẹ́ sí ọmọ tẹ́ fẹ́ lọ gbé? Alhaji ohun gangan àti gbẹ ọmọ yìí náà ti fún information
ọmọ yìí ni ó ti pẹ́ àwa ọmọ aláàjì. ọmọ aláàjì ló fún yín ní information pé kẹ́ lọ gbé aláàjì. fún ilé iṣẹ́ ká gbé aláàjì o ká gbé ọmọ kan pẹ̀lú obìnrin kan nígbà tí a ti gbé òun a ti pàdé aláàjì lójú ọ̀nà a ti gbé òun. ibi tí ọ̀rọ̀ ọ̀hún lọ ohun tí àwọn ẹni afẹ̀sùnkàn yìí sọ ni pé ọmọ aláàjì kan ló fún àwọn ní information láti lọ gbé ẹni tí àwọn gbé wọ́n sì ń jẹ́ kó yọ wá pé nígbà tí àwọn ń bọ̀ àwọn pàdé aláàjì ọ̀hún táwọn sì gbé ibẹ̀ làwọn ti gba owó tí àwọn gbà yìí àti àwọn ohun tí ó jẹ́ ohun ìjà tó jẹ mọ́ ọta tí wọ́n fi ṣe iṣẹ́ yìí. ẹ máa béèrè pé báwo ló ṣe jẹ́ àwọn àjọ Nigeria Forest Security Service tí wọ́n jẹ́ ti ìjọba ìbílẹ̀ Ìṣẹ̀yìn àwọn ni wọ́n ṣe iṣẹ́ yìí pé bí èèyàn bá ṣiṣẹ́ takuntakun ohun tó tọ́ tó sì yẹ òun náà ni pé ká yin irú wọn. láàrin ìṣẹ́jú belenja a máa ṣètàkùrọ̀sọ pẹ̀lú ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àjọ NFSC new Nigeria Forest Security Service ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni Joseph Adéfàbí. Àwọn àgbàlagbà ní yìnyín ni a lè ṣe mí ohun tó fa sábàbí tá a fẹ́ ṣe fọ́nrán yìí ibi tá a wà yìí báwo ló ṣe jẹ́ kí ni ohun tó ṣẹlẹ̀ bíbá yìí lónìí mo fẹ́ kẹ́ sọ fún wa ní láàrin ìṣẹ́jú belenja. Ní ọ́fíìsì àwa Forester